Toyin Abraham ní mi ò fẹ́ káwọn èèyàn mọ̀ pé mo tún ti lóyún o. Ìbéèrè kan tó ń jà ròyìn létè àwọn olólùfẹ́ fíìmù àgbéléwò pàápàá àwọn tí wọ́n gba ti òṣèrébìnrin tó gbajúmọ̀ bí ìṣáná ẹlẹ́ta nì Toyin Abraham táwọn èèyàn tún ń pè ní Ìyá Ire ni pé ṣé lóòótọ́ ni Ìyá Ire tún lóyún ni? Kì í kúkú ṣe wípé obìnrin náà kéré oyún níní, ilé ọkọ ló wà, ọmọ rẹ̀ Ire sì ti kúrò ní àgbékọ́rùn roko, ó ti dàgbà tó láti gba àbúrò dáadáa. Nítorí bẹ́ẹ̀ àwọn tó ń ṣe kàyéfì yìí kò rokan aburú sí Toyin rárá. Ohun tí wọ́n rí nínú fídíò kan tí òṣèrébìnrin náà jù sórí afẹ́fẹ́ ló jọ pé ó rú ọ̀pọ̀ èèyàn lójú òpó ayélujára Instagram rẹ̀ lálẹ́ ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 19 oṣù kọkànlá tá a wà yìí ni Toyin Abraham gbé fídíò kan sí níbi tó ti wọṣọ pupa rẹ́súrẹ́sú, oyún wà níkùn rẹ̀, kódà níṣe ló dàbí aláboyún tó máa bímọ tònítọ̀la, níṣe ló lóyún gẹ̀rugẹ̀ru. Bí ọkọ rẹ̀ sì ṣe ń fọwọ́ pa oyún náà bí ìgbà tí tọkọtaya ń dá gbẹ́ngbẹ́lúkẹ́, bẹ́ẹ̀ ni Toyin ń sọ fún un pé kó rọra o, kó má gbá òun níkùn nítorí aláboyún lòun. Ó tún sọ pé ẹ má post fídíò yìí o, mi ò fẹ́ kí wọ́n mọ̀ pé mo ti lóyún o. Lòun àti ọkọ rẹ̀ bá kú sẹ́rìn-ín. Báwọn èèyàn ṣe rí fídíò yìí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí kí Toyin ní kíkí tí Yorùbá máa ń kí aláboyún. Wọ́n ní yóò sọ àsọ̀kalẹ̀ àǹfààní, pé yóò sọ̀ láyọ̀. Àwọn kan ní oyún ìbejì lèyí táwọn ń wò níkùn rẹ̀ yìí o, ó dájú pé àbúrò méjì ni yóò tẹ̀lé Ire nìyẹn. Bẹ́ẹ̀ sì làwọn míì ń béèrè pé láàrin ọjọ́ wo sí ọjọ́ wo, ìgbà wo làwọn sì rí Toyin alákadá kẹ́yìn náà tí kò sí àmì oyún lára rẹ̀, tó sì fi wá di pé ó ti yára fẹ́ra kù, ikùn rẹ̀ fẹ́rẹ̀ máa wọ́lẹ̀ báyìí. Àmọ́ ṣá o, Toyin kò jẹ́ kí awuyewuye náà lọ jìnnà tó fi bomi paná rẹ̀. Nínú ọ̀rọ̀ kan tó kọ sábẹ́ fídíò náà, ó kọ́kọ́ pọ́n ọkọ rẹ̀ lé, ó ní ọkọ mi, ọlọ́run kékeré, bàbá mi, aláyé mi, èèyàn mi, olówó orí mi, olùtọ́nà mi lẹ́yìn ọlọ́run, olùkọ́ mi, bàbá àwọn ọmọ mi, o ṣeun bébì mi, ó sì kú àjọyọ̀ àyájọ́ àwọn ọkùnrin kárí ayé o, Kọ́láwọlé Ajéyẹmí. Lẹ́yìn náà ló sọ pé èmi ò lóyún o, èyí tẹ́ ẹ rí yìí torí fíìmù alákadá Bádàmbùjì ni o. Síbẹ̀ bí Toyin Abraham ṣe pariwo tó yìí náà, àwọn tiẹ̀ kò dákẹ́ láti sọ fún un pé ìbejì làwọn ń retí látọ̀dọ̀ òun àtọkọ rẹ̀ Kọ́láwọlé Ajéyẹmí tóun náà jẹ́ ìràwọ̀ òṣèré tíátà. Classic Onínì sọ pé Toyin ṣá ti bí ìbejì sí Atlanta, Georgia o. Ìmọ́lẹ̀ kìkì àdúrà ní Toyin, Olúwa máa buwọ́ lù ú, ó sì máa fòǹtẹ̀ jan ìbejì fún ẹ lọ́dún 2025 yìí o. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.